ẹ̀ṣọ́ yẹn ti náwó gan Muyideen wọ́n sì ti fi sínú ẹ̀wọ̀n. Báwo ló ṣe wá fẹ́ bọ́ nínú ẹ̀wọ̀n? Àní yóò gba béèlì Muyideen, ìyá rẹ̀ ò lè gba béèlì ẹ̀ o. Mo mà kí wa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV, yóò dára fún wa. Èyí tí mo mú wá fún wa lónìí, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ súnmọ́ bí, gbogbo ẹ̀yin olóyè ẹ súnmọ́ bí, gbogbo ẹ̀yin onímọ̀ ẹ súnmọ́ bí, nípa Muyideen. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ Muyideen ò tí sùn láti máa gbọ́, tuntun leléyìí nípa Muyideen tí mo mú wá fún wa. Kí ni nǹkan náà tí mo mú wá fún wa? Òun ni pé Muyideen ti wà lẹ́wọ̀n. Muyideen ti wà lẹ́wọ̀n. Ẹni kí ni mo wí? Muyideen ti wà lẹ́wọ̀n. Tí n bá sọ fún wa pé Muyideen ti wà lẹ́wọ̀n, ẹ wò, ẹ ṣàfarabalẹ̀ kẹ́ wo fídíò yìí níwọ̀nba ìṣẹ́jú tí fídíò yìí jẹ́, ẹ wò láti ìbẹ̀rẹ̀ títí dópin. Tí bá ń sọ fún wa pé Muyideen ti wà lẹ́wọ̀n, ẹ̀wọ̀n tí mò ń sọ fún wa, ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa o. Ṣé mọ̀ yín pé àìmọye ètò ló ń lọ lórí ayélujára ní online lórí social media káàkiri pé àwọn kan á ṣètò wọ́n sọ wípé Muyideen ń bọ̀ wá ṣẹ̀wọ̀n, àwọn kan wọ́n á ṣètò wọ́n sọ wípé DSS ń bọ̀ wá mú Muyideen, àwọn kan yóò ṣètò wọ́n sọ wípé Muyideen yóò fojú balẹ̀ ẹjọ́, àwọn kan yóò ṣètò wọ́n sọ wípé ọlọ́pàá ń bọ̀ wá arrest Muyideen, àwọn kan yóò ṣètò wọ́n sọ wípé ọlọ́pàá ń bọ̀ wá gbé Muyideen. Oríṣiríṣi àwọn ètò báyìí ló ń lọ káàkiri. Èmi ò mọ̀ nípa yẹn o. Ìmọ̀lẹ́bẹ̀yìn hàn sí mi. Kò sóhun tí mo lè sọ nípa ẹ̀, torí ohun tí kò bá ti dá mi lójú èmi kì í sọ nípa ẹ̀. Ṣùgbọ́n ohun tó dá mi lójú tí mò ń sọ fún yín gbangba lọ́wọ́lọ́wọ́ báyìí tó yé mi yékéyéké ni pé Muyideen ti wà lẹ́wọ̀n. Tí bá wọn sọ fún yín pé Muyideen ti wà lẹ́wọ̀n, ẹ̀wọ̀n ibo ló wà? Nílùú wo? Níbo ló ti ń ṣẹ̀wọ̀n náà? Lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen ò sí ní inú ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè yìí o, orílẹ̀-èdè Nàìjíríà wa yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen ò sí nínú ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè kankan ní gbogbo àgbáyé. Inú ẹ̀wọ̀n kan ṣoṣo tí Muyideen wà, inú ẹ̀wọ̀n kan ṣoṣo tó wà, inú ẹ̀wọ̀n kan ṣoṣo tí Muyideen wà, tí a ti Muyideen mọ́. Èmi kọ́ o, inú ẹ̀wọ̀n kan ṣoṣo yẹn ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó wà nínú Bíbélì yìí, ó wà nínú Bíbélì. Inú ẹ̀wọ̀n tí Muyideen wà, níbo ló wà nínú Bíbélì? Òun ni ìwé òwe orí 17 ẹsẹ̀ 13. Ó wí pé ẹnikẹ́ni tí ó bá ti fi ibi san ire, ibi ò ní kúrò nínú ayé ẹ̀. Kí ni mo wí kí n tútù sọ? Ó wà nínú Bíbélì. Gbogbo ẹ̀yin tẹ́ ń ka Bíbélì ẹ mọ ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ bẹ̀ nínú Bíbélì, mo ti kó tiẹ̀ jáde, ẹ lọ gbé Bíbélì kẹ́ lọ wò ó. Ìwé òwe orí 17 ẹsẹ̀ 13. Ó wí pé ẹnikẹ́ni tí ó bá fi ibi san ire, ibi ò ní kúrò nínú ayé rẹ̀. Inú ẹ̀wọ̀n tá à ń pè ní ibi, inú ẹ̀wọ̀n yìí ni Muyideen wà. Ó ti wà nínú ẹ̀wọ̀n yìí ní kété tó ti gbà láti mú iṣẹ́, èròǹgbà, ìpinnu àwọn onírìkísí ènìyàn nínú ayé Àgbàlá Gabrieli. Ṣé mọ̀ wípé àwọn ọlọ̀tẹ̀, àwọn onírìkísí ènìyàn, àwọn tó ń wá ìṣubú, àwọn tó ń wá kígi àràbà Àgbàlá Gabrieli kówó, wọ́n wà níbì kan. Bẹ́ẹ̀mi náà ṣe ní, bí ìwọ náà tó ń wò mí bó ṣe ní àwọn tí wọ́n ń bínú ẹ, tá a mọ̀ sí abínúkú. Àwọn wọ̀nyí tí Muyideen tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú láti mú èròǹgbà wọn, ìpinnu wọn, ète wọn àti àbá wọn wá sí ìmúṣẹ lórí Àgbàlá Gabrieli, tá a mọ̀ sí olóore rẹ̀, tá a mọ̀ sí aláàánú rẹ̀, àní áńgẹ́lì rẹ̀. Ní kété tó ti gbà láti ṣe jàǹbá fún Àgbàlá Gabrieli, ìgbà yẹn ló ti wà nínú ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà jáde wípé ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi ò ní kúrò nínú ayé rẹ̀. Àtìgbà yẹn ni àwọn tó ń ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n yìí ti mú Muyideen, àwọn ẹ̀ṣọ́ tó ń ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n yìí, nínú ọgbà ẹ̀wọ̀n tá a pè ní ìwé òwe 17:13 yìí, Proverbs 17:13. Àwọn ẹ̀ṣọ́ tó ń ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n yẹn, ní kété tí Muyideen ti gbé ìgbésẹ̀ tó ti fi ibi san padà fún olóore rẹ̀, ni wọ́n ti mú, wọ́n ti arrest ẹ̀, wọ́n sì ti fi sínú ẹ̀wọ̀n. Inú ẹ̀wọ̀n ni Muyideen wà látijọ́ yìí.
kó tó dípò lọ sí human rights ló ti wà nínú ẹ̀wọ̀n. inú ẹ̀wọ̀n ni Muyideen wà látijọ́ yìí. ẹ̀yin tẹ́ bá rí Muyideen níta, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé kámẹ́rà lé Muyideen lórí, tẹ́ ń gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, tẹ́ ẹ fi ń ṣètò gbogbo àkókò tó fi lọ sí human rights, inú ẹ̀wọ̀n ló wà. ó wà ní inú ẹ̀wọ̀n Ọlọ́run Olódùmarè tó sọ nínú òwe 17:13 wípé ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi kò ní kúrò nínú ilé rẹ̀. ẹ wá wò ó, ibi ìbàdí mo fẹ́ kájọ kíyèsí. a kàn ń sọ nípa Muyideen ni. ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé Muyideen ó ti jẹ́ ìlú mọ̀ọ́ká nípasẹ̀ Àgbàlá Gabriel. ni ohun tóun ṣe fi tàn káàkiri gbogbo àgbáyé pé àfibiṣólóore ni. ìwọ náà nǹkan tó ń gbọ́ mi, ọ̀rọ̀ yìí ṣe kò wá bọ́ ọ wí. èmi tí mò ń sọ̀rọ̀ yìí pé jẹ́ ká yẹra wa wo. ó ní ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi kì yóò kúrò nínú ilé rẹ̀. ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi kì yóò kúrò nínú ayé rẹ̀. ìwọ ńkọ́ arákùnrin, ìwọ ńkọ́ arábìnrin, ìwọ ńkọ́ ọmọdé àti àgbàlagbà. kó tó di pé mo padà sórí Muyideen, torí ó níṣẹ́ tí Ọlọ́run ní kí n jẹ́ fún Muyideen ní ìkóríta tá a dé dúró tá a ti ń sọ̀rọ̀ yìí nípa wípé Muyideen ń bẹ nínú ẹ̀wọ̀n. ó ní ohun tí Ọlọ́run ní kí n sọ fún bó ṣe máa kúrò nínú ẹ̀wọ̀n. ṣùgbọ́n kó tó di pé mo padà síbẹ̀ yẹn, mo ní mẹ́sẹ̀gì fún ọ níbí o arákùnrin. ṣé ìwọ náà ti fi ibi san ire o? ṣé wọn ti ṣe ẹ́ lóore? kí ló fi san padà fún ọ? arákùnrin, arábìnrin, ìwọ màmá, ìwọ bàbá, ṣé ìwọ náà, ṣé wọn ti ṣe ẹ́ lóore náà lọ́kàn tàbí omi? kí ló fi dá a padà? bóyá o ti gbàgbé, bóyá o wá rántí ń sìn nígbà tó ń wo fídíò yìí, bóyá o tiẹ̀ tí ì rántí ṣùgbọ́n èmi yẹn ń pè àkíyèsí ẹ sí, àbí wọ́n á rò lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ronú sí pé òótọ́ mà ní arákùnrin yìí sọ. tí Muyideen la màá rí ta màá ń wí. èmi ń kọ́ tó ìwọ ń kọ́. ó wá kù sí ẹ lọ́wọ́ o. tó mọ̀ pé ọ̀dọ̀ ẹni kú wà, tó bá yó ìwọ fún ẹ ló mọ̀. nítorí náà ibikíbi tó bá yẹ kẹ́nì kọ̀ọ̀kan wá ká ti ṣàtúnṣe, ẹ jẹ́ ká ṣàtúnṣe o. Muyideen ń bẹ nínú ẹ̀wọ̀n. ohun tó gbé dé ọgbà ẹ̀wọ̀n ni mo ti sọ fún wa yẹn. torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi kò ní kúrò nínú ayé rẹ̀. so àwọn ẹ̀ṣọ́ tó ń ṣiṣẹ́ nípa pé bí ènìyàn bá fi ibi san ire, ibi ò ní kúrò nínú ayé rẹ̀, àwọn ẹ̀ṣọ́ yẹn ti nawọ́ gan Muyideen, wọ́n sì ti fi sínú ẹ̀wọ̀n. báwo ló ṣe wá fẹ́ bọ́ nínú ẹ̀wọ̀n? àní yóò gba béèlì Muyideen. ìyá rẹ̀ ò lè gba béèlì ẹ̀ o. ìyá rẹ̀ ò lè mú kúrò nínú ẹ̀wọ̀n. ọ̀rẹ́ tímọ́tímọ́ Muyideen kò lè gba béèlì ẹ̀, kò lè mú kúrò nínú ẹ̀wọ̀n. kódà èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan mi ò lágbára láti mú Muyideen kúrò nínú ẹ̀wọ̀n. ẹ wo àwọn nípò, àwọn alágbára ayé, àwọn ọlọ́lá ayé, àwọn ènìyàn jàǹkànjàǹkàn nínú ayé, wọn ò lè mú Muyideen kúrò nínú ẹ̀wọ̀n. rí báyìí ìjọba orílẹ̀-èdè wa tàbí orílẹ̀-èdè ibikíbi kankan kò lè mú Muyideen kúrò nínú ẹ̀wọ̀n yìí, nítorí pé inú ẹ̀wọ̀n tó wà kì í ṣe ẹ̀wọ̀n tá à ń fojú rí. nínú ẹ̀wọ̀n ti ẹ̀mí ni, èyí tí Ọlọ́run Elódùmarè tó ṣe kíni tó ń ṣàkóso rẹ̀, tó gbélé àwọn kan lọ́wọ́ nínú ẹ̀mí. nínú òwe 17:13 nípa ẹnikẹ́ni tó bá ti ṣe irú àrùn, tó bá ti dá irú àrùn báyìí, ẹ jù sínú ẹ̀wọ̀n yìí. ẹ̀wọ̀n tá à ń porúkọ rẹ̀ ní ibi. ẹ̀wọ̀n tá à ń porúkọ rẹ̀ ní ibi. bàbá sì ń sọ nípa ibi, gbogbo wa la mọ ohun tó túmọ̀ sí, gbogbo wa la mọ ohun tí ibi jẹ́. a lè fi ibi wí ohunkóhun tí kò dára rárá, ohunkóhun tí kò ṣe tí ò tiẹ̀ jọ mọ́ àlàáfíà, ohunkóhun tó ní ewu nínú, tó ní ìjàmbá nínú. ó lè jẹ́ ikú, ó lè jẹ́ àìsàn, ó lè jẹ́ àrùn, ó lè jẹ́ òfò, ó lè jẹ́ àdánù, ó lè jẹ́ ibi, ó lè jẹ́ ìyàn, ó lè jẹ́ ìpọ́njú, ó lè jẹ́ òṣì àti bẹ́ẹ̀ lọ. kọ́lọ̀ má fi kọ̀ọ̀kan ṣe wá níbẹ̀. mo gbàdúrà lórúkọ Jésù Kristi, gbogbo ojú tó ń wò mí pátápátá, báwọn bá ń bẹ nínú ẹ̀wọ̀n yìí, àánú Ọlọ́run yóò yọ wá kúrò níbẹ̀ o. báwo wá ni Muyideen ṣe lè bọ́ nínú ẹ̀wọ̀n yìí? gbogbo ojú tó ń wò mí ẹ máa wò ó pé báwo ló ṣe fẹ́ bọ́ nínú ẹ̀wọ̀n yìí? ó ní ojúṣe láti ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a mú wa lọ tó fi dénú ẹ̀wọ̀n. inú ọ̀rọ̀ Ọlọ́run yìí náà ni màá mú wa lọ tó máa fi jáde kúrò nínú ẹ̀wọ̀n. ìyẹn tó bá lè ṣe o, ná ní owó kọ̀ọ̀kan. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19 ó sọ wípé nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà, kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. ẹ rí báyìí, bí Muyideen bá lè ronúpìwàdà, ìrònúpìwàdà tó jẹ́ ojúlówó tí kì í ṣayédèrú,
ìrònúpìwàdà tòótọ́, ìrònúpìwàdà gidi tí kò ní ẹ̀tàn nínú rárá, tó bá lè sunkún tó wá ojú Ọlọ́run, tí ọkàn rẹ̀ bá lè gbọgbẹ́, tí ọkàn rẹ̀ bá lè bàjẹ́, tó mọ̀ búburú tó ṣe, tó mọ ibi tó ṣe, tó mọ ìjàmbá tó ṣe, tó mọ ìtumọ̀ ohun tóun ṣe bó ṣe burú tó rí ìwúwo bó ṣe wúwo tó, irú ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ níwájú Ọlọ́run, tó ronú, tó sunkún lé lórí, tó yí padà kúrò nínú ẹ̀, Ọlọ́run yóò dáríjì. ìyẹn ni pé yóò mú ibi yìí kúrò nínú ayé rẹ̀. Yóò sọ fún àwọn tó ń ṣiṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n tá à ń pè ní ibi pé ẹ tún Muyideen sílẹ̀, nítorí pé ó ti ṣe ojúṣe tó yẹ kó ṣe, nítorí pé ó ti gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé. Nítorí náà Muyideen tó bá ń gbọ́ mi, tàbí tẹ bá mọ bí fídíò ìṣẹ̀lẹ̀ dé ọ̀dọ̀ Muyideen, ìwọ Muyideen o ní láti ronúpìwàdà tó jẹ́ ojúlówó. Gbọ́ o, kì í ṣe Muyideen nìkan ló ń bẹ nínú ẹ̀wọ̀n tó bá rí bẹ́ẹ̀, ìwọ náà ń bẹ nínú ẹ̀wọ̀n tó o fi bí san fún oore tí wọ́n ṣe fún ọ, tó o fi bí san oore fún olóore rẹ. Bíbélì sọ 17:13 ìwé òwe nípa ẹnikẹ́ni ló pè, kò sọ pé Muyideen nìkan, nípa ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ibi kì yóò kúrò nínú ayé rẹ̀. A ní láti lọ wo ẹnì kọ̀ọ̀kan wa, ẹ jẹ́ ká lọ pe àwọ̀ àtọ̀dọ̀ fún ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa. Ṣé èmi náà ti fi ibi san ire báyìí kí n tètè lọ gbé ìgbésẹ̀ bí mo ṣe máa kó nínú ẹ̀wọ̀n tá à ń pè ní ibi yìí? Báwo lẹnìkan kan tó ń bẹ nínú ẹ̀wọ̀n tá à ń pè ní ibi yìí, báwo ni wọ́n ṣe lè kúrò nínú ẹ̀wọ̀n yìí? Òun ni ìwé ìṣàwọn àpòstélì orí 3 ẹsẹ̀ 19 tó sọ wípé nítorí náà ẹ ronúpìwàdà kẹ́sì yí padà ká lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìrònúpìwàdà tòótọ́, ojúlówó ìrònúpìwàdà, Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Tá bá sì ti ṣèyẹn, ká yí padà kúrò ọ̀nà ibi, ọ̀nà ìpalára, ọ̀nà búburú wa, ká jáwọ́ nínú ká máa fi ibi san oore padà fún ẹlòmíràn. Nígbà náà Ọlọ́run yóò tún dáríjì wa, yóò tún sọ ìtura kalẹ̀ sínú ayé wa. Ó tún pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ, ó fẹjú gan, ṣùgbọ́n mi fẹ́ jẹ́ kí fídíò yìí kó gùn torí ẹ̀kọ́ tó tóbi ni. Ṣùgbọ́n ní kúkúrú ṣókí, ní gbòógì, òun náà ni ìṣàwọn àpòstélì orí 3 ẹsẹ̀ 19 yẹn, ní pé nítorí náà ẹ ronúpìwàdà kẹ́sì yí padà ká lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kákòókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. So tàbá rí àwọn ènìyàn bíi Muyideen náà nínú ayé káàkiri, ẹ jẹ́ ká ṣe kíni? Ẹ jẹ́ ká ṣàtúnṣe ọ̀nà wa, ẹ jẹ́ ká tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ, ká lè kó nínú túbú tá à ń pè ní ibi yìí. Inú túbú yìí ni Muyideen wà o, inú ẹ̀wọ̀n yìí ni Muyideen wà o. Tí n bá sọ pé Muyideen wà nínú ẹ̀wọ̀n tèmi ń sọ leléyìí o, èmi ò mọ̀ nípa ẹ̀wọ̀n míì tẹ́yìn tún lè máa rò nípa ẹ̀, ṣùgbọ́n ẹ̀wọ̀n tèmi ń sọ nípa rẹ̀ òun ni mo ti sọ yìí o. Ẹ̀wọ̀n tí Ọlọ́run ọ̀gá ògo wípé ó fi ibi sun olóore rẹ̀. Ẹ ṣé, àlàáfíà ni fún yín. Èmi ní Evangelist Daniel Taiwo Ọlọ́fin Ṣàwé aka Only Jesus TV. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe, ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share. Bákan náà yóò dára fún wa, àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Àlàáfíà ni fún yín.